àyàfi kórí ẹni mọ̀mọ́ mú ya jẹ́ ní àyàfi kọ́lọ́run Elédùmarè mọ̀mọ́ mú ní ká kò ná o èsì o máa ìwọ mọ̀mọ́ lọ́ba jílù aago gbọ̀ngàn ní ṣọ́ọ̀ṣì yàrá mi yìí mọ̀mọ́ lágbára o ń kàyéfì ńlá mọ̀nà yìí lágbára ọlọ́run Elédùmarè àmì àkàkùnà njó ibi bá mọ̀ ọ́ pọ̀nà àmọ̀ra rìn lọ́nà o ọlọ́run Elédùmarè àpamọ́ nínú ewu gbogbo àṣìṣe ọlọ́pàá àti adájọ́ ló sọ mí di ẹni àdájọ́ kú fún ọpẹ́lọpẹ́ Fáyọ̀sé téèbù wọ́ọ̀lù Adébáyọ̀ Òjó má ló wí bẹ́ẹ̀ o Adébáyọ̀ Òjó jẹ́ ọmọ bíbí ìlú Ọ̀gàntún Èkìtì Adébáyọ̀ Òjó mọ̀ yan iṣẹ́ àgbàro ni Adébáyọ̀ Òjó yàn láàyò títí ó fi tọ́ra rẹ̀ dé iléèwé gíga Ọ̀wọ̀ poli Adébáyọ̀ Òjó bọ́ sọ́wọ́ agbófinró lórí ẹ̀sẹ̀ àìmọ̀dí tó dẹ̀dẹ̀ pọ́n mọ́ dájọ́ ikú fún un yàrá mi ìmọ̀jẹ̀mẹgbà yín lákòókò kí n gbọ́rọ̀ lẹ́nu Adébáyọ̀ Òjó ọmọdé mo mọ̀ ká àgbàlagbà o mo kí gbogbo èèyàn olólùfẹ́ mi níbikíbi tí èyí ti ń wò mí káàkiri àgbáyé lágbára ọlọ́run Elédùmarè ojú tí èyí fi wò mí bí ojú náà mi àfọ́ etí tí èyí fi gbọ́ mi etí náà mi àdí ó rere bí ìyé etí yẹn mi àgbọ́ o ọwọ́ tí èyí fi kọ́mẹ́ǹtì tí èyí fi ṣẹ́ tí èyí fi láìkì ọwọ́ náà mi àyàrọ̀ ó rere bí ìyé ní àwọn ọwọ́ yín ṣe ó dìgbà. ìkà ni wọ́n fi ìyà tí mi ò lẹ́tọ̀ọ́ sí ní orí ẹ̀ṣẹ̀ tí mi ò mọ́wọ́ tí mi ò mẹsẹ̀ wọ́n fi jẹ mí. ṣẹ́gun sá orílẹ̀ àpòṣẹ́tì ẹ̀ ṣẹ́gun. orúkọ mi ni Adébáyọ̀ Òjó mo wá láti ìlú Ọ̀gàntún Èkìtì ní agboolé Òrìṣàmẹ̀yìtì wọ́n ṣe mú mi fún ẹ̀sùn tí mi ò mọ́wọ́ tí mi ò mọ ẹsẹ̀ fún ọdún 17 gbáko ní ọgbà ẹ̀wọ̀n ni mo fẹ́ sọ. mo ní ìsàkún ọjọ́ iwájú láti lè dèèyàn láti lè jẹ́ èèyàn lọ́jọ́ iwájú. mo wá ń gbìyànjú láti máa ṣe iṣẹ́ bí alágbàro àwọn other many jobs ní àtìlẹ̀ ní ipa tó nítumọ̀ nígbésí ayé mi ní ọjọ́ wa torí mo ti rí pé àwọn òbí wọn lówó lọ́wọ́ so iṣẹ́ yẹn ni mo ṣe títí tí mo fi tọ́ra mi dé iléèwé gíga poli Ọ̀wọ̀. ìgbà tí mo wà ní poli Ọ̀wọ̀ yẹn àwọn èmi àti àwọn ọmọ Ọ̀gàntún tó jẹ́ ọmọ ìlú mi náà àjọ wà ń bẹ̀ ni ìgbà yẹn náà ni wọ́n á mú mi fún ẹ̀sùn tí mi ò mọwọ́ tí mi ò mẹsẹ̀ wọ́n ní pé mo digunjalè pẹ̀lú àwọn kan pé mo ja Yẹmí Ọmọládé ní olè wọ́n wá gbé mi lọ sí Ìlàwọ̀ Èkìtì nígbà tí mo wá dé Ìlàwọ̀ Èkìtì ẹni tó jẹ́ local government chairman ìgbà yẹn orúkọ ẹ̀ ní Mr. Fagbohun Mr. Fagbohun yẹn ni ẹni tí mò ń bá ṣiṣẹ́ igi nínú igbó òun ló wá ránṣẹ́ sí DPO tó wá di police station yẹn ó wá ní kó wá pé ọmọ yẹn o pé kàn filẹ̀ pé ọmọ yẹn kì í ṣe ọ̀daràn rárá pé gbogbo ènìyàn ló mọ̀ nínú Ọ̀gàntún Èkìtì ni ọlọ́pàá tó fárígá pé rárá sẹ́yìn pé òun gbà náà wá gbé mi lọ sí Adó Èkìtì ní SARS ní A division nígbà yẹn ní ọdún 2003 nígbà tí mo wá débẹ̀ láì tí ìbéèrè ọ̀rọ̀ kankan lọ́wọ́ mi ìgbájú ìgbámú wọ́n nà mí bí ìgbà tán ń na ẹranko bí ìgbà tán ń na ewúrẹ́ bí ẹni tí ò nítumọ̀ bíi pé mi ò kì í ṣe èèyàn bó ṣe nà mí in fact gbogbo àwọn injury àpá tí mo sustain àti inú àtara ó ṣe ń bá mi jà di ọjọ́ ìní pláyà àti àwọn nǹkan yọ̀ṣó àti àwọn nǹkan olóró tó lè ṣe àkóbá fún yàn ní ara náà fi tọ́ṣọ̀ mi gbogbo àwọn tó mú pẹ̀lú mi gbà yẹn gbogbo ọ̀nà ti filẹ̀ torí pé àwọn òbí mi wọ́n jẹ́ èèyàn tí ò lówó lọ́wọ́ tó jẹ́ pé tálíkà àtilẹ̀ dí òkè ni wọ́n
wọ́n wá gbé mi lọ sí ilé ẹjọ́ ní December 2003 ní August torí pé mi ò léèyàn mi ò lẹ́nibọ́dì torí ẹni tí ó bá ti léèyàn nílùú Nàìjíríà tá a wà yìí á jẹ́ ìyàgbé kódà á lùsì ẹ̀mí ẹ̀ ìyá ẹni mo jẹ títí tó fi dájọ́ kú fún mi ní May 18th 2005. So, because mo parí ẹ̀ pẹ̀lú pé Ọlọ́run fi Òjó pamọ́ victim of circumstance lòjó a parí meeting ní kan bí around 7 lọ́wọ́ and incidents they said happened in Ọ̀gọ̀tún around after 9 so the distance like gbogbo mọ́tò ara ẹ̀ sọ́nà bó ló ṣe dé Ọ̀gọ̀tún and as at that time ọ̀nà ẹ̀ òun ṣe ibi tí èèyàn kàn ti rí mọ́tò ẹ̀ anyhow at times when you even get to Ìgbára Òkè ọ̀kadà ni most at times so tó dẹ̀ máa wà build so mo á sọ pé èmi mọ̀ pé mo believe pé kì í ṣòun but then governor then Mr. Peter Ayọ̀délé Fáyọ̀ṣe then sọ pé òun ò lè fọwọ́ ara òun sign ìwé kú fún anybody from the state so I think by that grace kò wọ́n sign death warrant ẹ̀. nígbà tí wọ́n dájọ́ kú ìfún mi tán awuyewuye wá ń ṣẹlẹ̀ nínú ọgbà ẹ̀wọ̀n tí mo wà torí pé àwọn tó jẹ́ ọ̀daràn nínú ọgbà ẹ̀wọ̀n wọ́n mọ àwọn tí ó jẹ́ ọ̀daràn wọ́n mọ àwọn tí ò jẹ́ ọ̀daràn torí pé àwọn ara wọn ló wà ń bẹ̀ ní àwọn kan máa ń sọ fún mi pé àwọn tó ń bẹ́ẹ̀lì nígbà yẹn o wọ́n tún ti ṣẹ̀ṣẹ̀ mìíràn tó fi wá sí ọgbà ẹ̀wọ̀n ṣùgbọ́n báyìí wọ́n tún ti bẹ́ẹ̀lì wọn jáde ní àwọn tó jẹ́ inmate ń bẹ̀ tó wá ń sọ pé àwọn yẹn ló lọ dá ọ̀ràn yẹn sí èmi lọ́rùn ní gbogbo àwọn inmate tí wọ́n ṣe wá gbàgbọ́ pé èmi kọ́ ló ṣe ẹ̀ṣẹ̀ yẹn pẹ̀lú ọmọ kékeré tí mo jẹ́ nígbà yẹn éèjì mi jẹ́ 18 years ọdún 18 mi ò mọ bí gbogbo nǹkan sú mi ó dàbí pé mo tiẹ̀ ti kú gan ni torí pé ìyà tó wà nínú ilé ikú ó ní agbára o èmi nìkan ló lè ṣe àlàyé. ìbànújẹ́ ń pọ̀ púpọ̀ gan díẹ̀ ló wù kí n kú sí torí ó dùn mí ọmọ táwí yìí ó clever ọmọwé púpọ̀ èdè ìjàlè ní oko mi tẹ ọ̀sà bá wọ̀ sílẹ̀ kì í wábẹ̀ nǹkan tí mo bá ti ran láì lọ síbẹ̀ kì í jalè kì í mú nǹkan ẹni wọ́n kàn parọ́ mọ́ lásán ni ṣùgbọ́n èmi ò lówó láti pe lọ́ọ̀yà òun ló fa ọ̀rọ̀ yẹn nígbà náà. ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ ilé ìwé pẹ̀lú gbogbo passion tí mo ní fún ọjọ́ iwájú mi pé kó má bàjẹ́ tí mo tún rí àǹfààní nínú ọgbà ẹ̀wọ̀n yẹn ní maximum security prison ní Èkó ní wọ́n á ń ṣí mi láti inú ọ̀dẹ́m cell nínú ìwò nínú òkùnkùn ní wọ́n á ń ṣí mi lọ sí ilé ìwé yẹn tó má tẹ̀lé ṣíṣe mi lọ sí ilé ìwé yẹn inú mi máa ń dùn kárakára torí pé mo ti wá rí i pé nǹkan tí mo fẹ́ àṣìfò tí àwọn abanilórúkọ jẹ́ àwọn tó fẹ́ sọ ilé ayé mi di òfo náà gbà fún mi ni mo tún rí àǹfààní nínú ọgbà ẹ̀wọ̀n náà ìgbà tí mo dé nínú ọgbà ẹ̀wọ̀n yẹn mo wá bẹ̀rẹ̀ ní JSS 3 nígbà tó rí i pé ọpọlọ tí mo ní ó ju kíláàsì tí mo wà lọ náà wá promote mi ní ọjọ́ kejì lọ sí GCE class orúkọ school yẹn ni Cottage of Hope Institute ní tó wà nínú ọgbà ẹ̀wọ̀n maximum security prison ni mo wá ṣe GCE ní ọdún 2007 mo wá kẹ́kọ̀ọ́ yege mo pass nínú ọgbà ẹ̀wọ̀n yẹn náà ni National Open University tó wà mo tún àǹfààní yẹn mo tún grab ẹ̀ ibẹ̀ náà ni mo tún wà tí Ali Musafa CSO of Abacha nígbà yẹn tó mú fún ẹjọ́ Kudirat Abiola ibẹ̀ ni mo ti rí ibẹ̀ mo ti ní àǹfààní láti bá sọ̀rọ̀ tó kánú mi tó dẹ̀ ní interest láti help mi tó fi bá mi san owó tí mo fi gba fọ́ọ̀mù National Open University nígbà tí mo gbà tán òun ló tún ràn mí lọ́wọ́ pẹ̀lú JLAA Joint Assistant Legal Solicitors náà wá ràn mí lọ́wọ́ tí mo fi san owó
tí màá fi lọ iléèwé yẹn torí nígbà yẹn àwọn national university wọ́n ń gba owó láti pé kí inmate àwọn tó jẹ́ inmate nínú ọgbà àwọn yẹn kán lè lọ iléèwé kán tó máa ṣe free education fún any inmate ní national university. Ó jẹ́ ìgbà tí ó lágbára torí gbogbo ìgbà yẹn ẹsẹ̀ kólóbó inú ooru inú ìrora ni mo fi ń kàwé tọ̀sán tòru ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba pé ó preserve life mi títí tí mo fi ṣe project mi tí mo fi read the criminology and security studies ni wọ́n wá kọ ìwé ẹ̀bẹ̀ sí governor Káyọ̀dé Fáyẹmí ní Èkìtì. Ìgbà yẹn ni governor Káyọ̀dé Fáyẹmí ló wá ẹ̀ṣẹ̀ wá tú mi lẹ̀ ní ọdún 2019 ní October 22. If I meet democracy day like this, independent day, Òjó máa pè pé ká jọ ká máa bá òun wo TV o pé bóyá máa grant any release all those stuff. So àwa máa ń jókòó ti screen láti lè wò pé bóyá kan máa ní any possible tó bá dẹ̀ lẹ́ any information tá à ń gbọ́ náà we always pray along. There was a time mo visit Kirikiri mo bá wọn bẹ̀ and he was young and mo wá ń béèrè pé kí ló mú ọmọdé yìí wá sínú ẹ̀wọ̀n. So wọ́n sọ fún mi pé condemned prisoner ni. Mo wá rán àwọn lawyer tó wà lọ́fíìsì mi lọ sí Àkúrẹ́ kí wọ́n lọ bá mi investigate nǹkan tó ṣẹlẹ̀. So wọ́n padà wá wọ́n ní ọmọ yẹn that robbery yẹn kì í ṣe olè o that wọ́n kàn set it up ni that in fact àwọn robbers tó commit crime yẹn wọ́n ti mú wọn but wọ́n ti sentence Òjó to death tán so there is nothing they can do. Àwa apply before Governor Fáyẹmí ipe kí wọ́n grant ọmọ náà ní amnesty. So àṣà kọ letter I explain gbogbo situation ọmọ náà. I point out to the governor that àwọn tó jalè yẹn wọ́n ti mú wọn kì í ṣe òun ló jalè gbogbo pé everybody in his community wọ́n mọ̀ pé kì í ṣe olè but àwọn ọlọ́pàá wọn ò fẹ́ kí irú story yìí jáde ipe àwọn ṣe mistake àwọn gbé ẹni tí ò ń ṣolè lọ sí court wọ́n wá condemn ẹ̀ to death. Ó ń sunkún ó ní ká ní àmọ́ àbámá release òun àtìgbà tó wà lẹ́wọ̀n òun ní family you know that he was accepted in the prison but ní ìgboro ń sìn everybody wọ́n pè òun ní ex-convict òun ò ní iṣẹ́ òun ò ní nǹkan tó ń ṣe. mo ìrànlọ́wọ́ tèmi mọ̀ pé kíjọba kan ràn mí lọ́wọ́ kan fi síbi iṣẹ́ kó máa ríṣẹ́ ṣe. Ìrànlọ́wọ́ tó ní ìtumọ̀ tí mo fẹ́ kí àwọn ọmọ Nàìjíríà rere níbí àti ní òkè òkun níbikíbi tó bá wà pé kán ràn mí lọ́wọ́ kí n lè rí iṣẹ́ láti máa fi sàtífíkẹ́tì mi ṣe kí n lè bẹ̀rẹ̀ ìgbésí ayé tuntun.